àdúrà ńlá ni ọ̀pọ̀ èèyàn ni wọ́n máa fi ran ọba orin fújì gbajúgbajà olórin fújì orílẹ̀-èdè yìí ni èèyàn Alhaji Saheed Okunola ẹni tó pè yàn mọ̀ sí Saheed Òṣùpá ni wọ́n máa fi ràn lọ́wọ́ pẹ̀lú bá ń ṣe ní àìsàn ó ti dá ọkùnrin náà gúnlẹ̀ báyìí o èyí tí kò jẹ́ kí ó lè lọ sí òde eré tó sì jẹ́ pé gbogbo èèyàn ló ń gbàdúrà fún pé kọ́lọ́run kó fún un ní àlàáfíà kí ọkùnrin náà kó lè gba ìlera ìpadà kó sì lè máa kọrin gẹ́gẹ́ bó ṣe ń fúnni dá àwọn èèyàn lára yá. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé àìsàn ó ti ń ṣe Saheed Òṣùpá láti nǹkan bíi ọ̀sẹ̀ kan sí ọ̀sẹ̀ kan àbọ̀ sẹ́yìn kódà láti orílẹ̀-èdè Amẹ́ríkà ìyẹn òkè òkun tó lọ tó ti fẹ́ kọrin ni wọ́n ló ti padà wálé nígbà tí kinní ọ̀hún kì í mọ́lẹ̀. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ látọ̀dọ̀ àwọn ọmọlẹ́yìn Saheed Òṣùpá tán súnmọ́ púpọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn òde eré ní Saheed Òṣùpá ló ti gba owó ẹ̀ tó fẹ́ kọrin bẹ̀ ṣùgbọ́n tí àìsàn náà tí ò lè jẹ́ kó kọrin tó sì ti bẹ̀rẹ̀ sí ni máa dá àwọn owó eré tó ti gbà padà. Kódà a gbọ́ pé ó gba owó eré lọ́wọ́ ọba ìlú Ìtòrè ìyẹn ọba Abdulfatai Akamọ́ ní ìjọba ìbílẹ̀ Ewékòró ní ìpínlẹ̀ Ògùn láti kọrin níbẹ̀ ní ọ̀sẹ̀ tí a lò kọjá yìí ṣùgbọ́n tí ìlera ọkùnrin náà kò gbé orin náà tó sì jẹ́ pé Alhaji Shefi Alao tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Baba Oko ni wọ́n padà pè láti wá kọrin níbẹ̀. Yàtọ̀ sí eléyìí Saheed Òṣùpá ló fẹ́ kọrin níbi òkú ìyá gbajúgbajà ọkùnrin ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti ajàjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá ni olóyè Sunday Adéyẹmọ ẹni tó pè yàn mọ̀ sí Sunday Igboho tó wáyé ní ọ̀sẹ̀ tó kọjá yìí ṣùgbọ́n tí ara Saheed Òṣùpá tí kò yá kò jẹ́ kó lè kọrin níbẹ̀. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ní inú ọ̀sẹ̀ tá a wà yìí tí Saheed Òṣùpá fẹ́ tiraka láti lọ kọrin níbi èdè orí kan ní agbègbè Ìbẹ̀jú-Lẹ́kí ní ìpínlẹ̀ Èkó níṣe ni wọ́n ní ọkùnrin náà ni wọ́n ní ìlera ògbé tó jẹ́ pé orí ìjókòó ló ti ń kọrin nígbà tí ọ̀rọ̀ sì fẹ́ yíwọ́ tó fẹ́ ṣubú lulẹ̀ níṣe ni wọ́n sáré gbé kúrò tí wọ́n pa àwọn èèyàn láṣẹ pé kán pa kámẹ́rà fóònù wọn kí ẹnikẹ́ni má bàa ká ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n sì gbé Òṣùpá dìgbàdìgbà kúrò níbẹ̀. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ béèrè lọ́wọ́ àwọn tó súnmọ́ Saheed Òṣùpá púpọ̀ wípé kí ni ó fa àìsàn tó ń ṣe ọkùnrin náà èèyàn pé kí ni ó ṣokùnfà àìsàn ẹ̀ tí wọ́n sì jẹ́ kó dìímọ̀ pé nǹkan táwọn ń fura sí ni májèlé. wọ́n ní ọkùnrin náà bàbá ọgbọ́n ni wọ́n ló ti ń palówó ti ń sọ tipẹ́ pé ẹnìkan tó súnmọ́ púpọ̀ jù ó fẹ́ fún un ní májèlé jẹ kódà àwọn ló ti ń sọ̀rọ̀ náà tipẹ́ ṣùgbọ́n táwọn èèyàn ò fura tí wọ́n sì ní àwọn èèyàn gbàgbọ́ ẹ̀ pé ó ṣeé ṣe kí ẹni tí Saheed Òṣùpá ń sọ pé ó súnmọ́ púpọ̀ náà inú fún un ní májèlé jẹ nítorí pé níṣẹ́ náà ló kàn bí tó sì ń ja ìgbẹ́. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé Sunday Igboho tó súnmọ́ Saheed Òṣùpá púpọ̀ ó ti ṣàbẹ̀wò sí ọkùnrin náà ṣùgbọ́n àgbọ̀pọ̀ bí wọ́n ṣe ń tọ́jú Saheed Òṣùpá lọ́nà ìgbàlódé èèyàn lọ́nà ìtọ́jú àwọn oní oògùn òyìnbó ni wọ́n tún lo ti ìlànà ìbílẹ̀ wa láti fi tọ́jú ẹ̀. Ní báyìí nípa ọ̀rọ̀ ìbàjẹ́ tí wọ́n ń sọ kiri nípa Saheed Òṣùpá pé ó gba àwọn owó eré tí kò kọ tí ó sì dá padà Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lè fìdí ẹ̀ múlẹ̀ o wípé kò sí owó eré tí Saheed Òṣùpá gbà tí ò lè lọ kọrin nítorí ara ẹ̀ tí ò yá tí ò tí ì dá padà o àgbókè gbogbo ẹ̀ ló ti ń dá padà pátápátá báyìí èyí tó sì fẹ́ lọ fagídí kan ní Ìbẹ̀jú-Lẹ́kí ní ìpínlẹ̀ Èkó ibẹ̀ lọ́rọ̀ ti yíwọ́ tí wọ́n sáré gbé dìgbàdìgbà kúrò níbẹ̀ ṣùgbọ́n àwọn tó súnmọ́ Saheed Òṣùpá wọ́n tún padà kàn sí Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ o wọ́n ní lóòótọ́ nǹkan ń ṣe ọkùnrin náà àìsàn náà mú un mọ́lẹ̀ gidigidi ṣùgbọ́n wọ́n ló ti ń yàtọ̀ báyìí wọ́n sì ní kí gbogbo àwọn èèyàn pàápàá àwọn olólùfẹ́ kí wọ́n má ṣe dákẹ́ àdúrà o nítorí pé ọkùnrin náà ó nílò àdúrà gbogbo èèyàn gidigidi báyìí.